Ẹ̀yin èèyàn lé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Happy Friday to you all. Ẹ kú Sunday olóyin. Ọjọ́ ẹni ó máa tu èmi àti yín lára o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí mo kí yín, ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Kristi tá a gbọ́, àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú Queen Naomi àti bàbá Erin ńlá lọ́wọ́ àwọn àǹtí wa gbogbo yìí. Bí a ṣe gbọ́ ẹ̀yin ará ilé allegedly. So bí a ṣe gbọ́ ẹ̀yin ará ilé, wọ́n ní akọ̀wé ọba padà wá sí inú ààfin torí pé a gbọ́ pé wọ́n suspend akọ̀wé ọba láti fi ṣe investigation tí wọ́n ń ṣe. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé Queen Naomi wá láti wá sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ akọ̀wé ọba yìí pé kí bàbá Erin ńlá kí wọ́n ṣe investigation wọn dáadáa lórí ọ̀rọ̀ akọ̀wé ọba yìí pé torí pé akọ̀wé ọba ti pẹ́ lọ́dọ̀ wọn. Torí bí a ṣe gbọ́ wọ́n ní bí ọdún 10 ni akọ̀wé ọba ti lò lọ́dọ̀ bàbá Erin ńlá. So wọ́n ní akọ̀wé ọba wá sínú ààfin o, akọ̀wé ọba mú lẹ́tà wá. Ipe lẹ́tà tí àwọn àǹtí wa fi gba registry book yìí. Ipe torí ẹ̀ lè gba ìwé yìí láì má ní lẹ́tà tó máa show signature bàbá Erin ńlá. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé wọ́n ní àwọn àǹtí wa gbogbo yìí wọ́n ní stamp bàbá Erin ńlá lọ́wọ́. Ipe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe, ipe ṣe ni wọ́n ń lò láti gbé stamp yẹn sórí ẹ̀. Torí a rántí allegedly ní ìgbà kan tí wọ́n ní àǹtí wa send lẹ́tà sí àwọn La Corona Royal tí wọ́n fi ní pé wọ́n pe bàbá Erin ńlá tí bàbá Erin ńlá ní àwọn kọ́ làwọn sign lẹ́tà yẹn ipe Queen Naomi is the chosen one fún ambassador deal yẹn. Ṣé mọ̀ pé ní wọ́n gba contract. So gbogbo àwọn nǹkan báyìí wọ́n ní stamp tó máa ń lò fún irú àwọn lẹ́tà báyìí. In fact gan bí a ṣe gbọ́ allegedly wọ́n ní àwọn kan tiẹ̀ tó bá stamp yẹn nínú palace bàbá Erin ńlá. To cut the story short, wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí ni akọ̀wé ló wá sọ fún bàbá Erin ńlá o wípé òun kọ́ ni òun ṣàdédé gbé registry yẹn lé wọn lọ́wọ́ pé nítorí wọ́n mú lẹ́tà wá ni òun fi gbé fún wọn. Ipe tí ò bá ṣe pé òun rí signature bàbá wa ní orí lẹ́tà yẹn òun ò ní fún wọn níwèé. Wọ́n ní ìgbà tí bàbá wa dẹ̀ wo lẹ́tà yẹn wọ́n ní bàbá Erin ńlá ní àwọn kọ́ làwọn sign ẹ̀. Ẹ rí pé ilé ayé ilé ẹ̀yìn èèyàn lé ní inú ààfin kábíyèsí ní gbogbo àwọn nǹkan báyìí tí ń ṣẹlẹ̀. Bá a ṣe gbọ́ allegedly o, kí ló dé gan tẹ́ jẹ́ kó gan mí? Kí ni wàhálà gangan tẹ́ ń wá kiri? Ẹ lọ yọ orúkọ odindi olórí queen beautiful ẹni tọ́lọ́ ń fẹ́ ẹni tó bí àròlé fún bàbá Erin ẹ lọ yọ orúkọ ẹ̀ kúrò ní inú registry. Èyí tẹ́ ẹ ṣe yìí ò dáa. So wọ́n ní àwọn ẹ̀dá wọ́n ní wọ́n ń bínú sí gbogbo àwọn ìwà tí àwọn sisi wa gbogbo yìí ń wù. Wọ́n ní wọn support wọn rárá. Ipe wọ́n ní nǹkan tó ń ṣe ipe kì í ṣe nǹkan tó bójú mu rárá. And ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí ò bá ń ṣe pé arákùnrin rí lẹ́tà yìí látọ̀dọ̀ bàbá Erin ńlá pé àwọn náà send ẹ̀. Ṣé mọ̀ pé kò ní gbé ìwé yẹn sílẹ̀ because kò sí bó ṣe fẹ́ dá signatory kábíyèsí mọ̀ náà. Kò sí bó ṣe fẹ́ dá mọ̀. So nǹkan tí ò bójú mu rárá ó ní ìwà tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe nǹkan tó dáa rárá. Àwọn sisi wa gbogbo yìí wọ́n ní láti ṣe nǹkan nípa ọ̀rọ̀ yìí because it's getting out of control. So wọ́n ní bàbá Erin ńlá wọ́n ní ìgbà tán ti suspend akọ̀wé yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe investigation lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú ààfin bàbá Erin ńlá. Bí àdẹ̀tún ṣe gbọ́ wọ́n ní akọ̀wé máa ń mutí. Wọ́n náà máa ń mutí gan ni. So ara ìdí tí wọ́n fi suspend wọn ni. Bọ̀ mo mọ̀ pé ní agbára Ọlọ́run ọ̀rọ̀ yìí ó máa ní ìyanjú. Nǹkan tí àdẹ̀tún gbọ́ ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá Erin ńlá wọ́n ló bá bàbá Erin ńlá wí. Wọ́n nítorí pé
ìgbà tí Queen Naomi tán ti kúrò nínú palace tí wọ́n ti parí àwọn nǹkan tó yẹ kán ṣe wípé kò yẹ kí wọ́n rí kábíyèsí àti Queen Naomi pọ̀. So wọ́n ní ọjọ́ Ọ̀jájá park tí wọ́n ṣe fún Prince Tadenikawo, wọ́n ní Queen Naomi àti kábíyèsí wọ́n rí wọn pọ̀. Wọ́n ní ìyẹn ò dẹ̀ bá ìlànà òfin àwọn palace mọ́. So wọ́n ní pé àwọn àǹtí wa gbogbo yìí pé wọ́n ní nǹkan tí àwọn fi lọ kọ orúkọ wọn sí inú registry ò ní pé kábíyèsí gọ́gọ́ fúnra wọn wọ́n ń ṣe nǹkan tí ò yẹ kán ṣe. Ipe àwọn ẹ̀dà náà dẹ̀ ni wọ́n ń ṣe nǹkan tí ò yẹ kí wọ́n ṣe. Ipe nítorí pé wọ́n ń gba owó ní ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn. Ẹ̀yin èèyàn lè rí pé nǹkan ń ṣẹlẹ̀. Nǹkan ń ṣẹlẹ̀. A ti mọ̀ pé àwọn ẹ̀dà kan nínú àwọn ẹ̀dà yìí wọ́n ń gba owó lọ́wọ́ àwọn olórí. Ìtorí ẹ̀ ni wọ́n fi lè bá wọn sọ òtítọ́ ọ̀rọ̀. Nítorí pé tí àwọn kọ̀ọ̀kan nínú wọn ò bá máa gbowó, ẹnu wọn á tó ọ̀rọ̀ láti bá àwọn sisi wa gbogbo yìí sọ. Lóòótọ́ wọ́n ní traditional wàhálà ò bàbá Erin ńlá àti Queen Naomi láti rí wọn pọ̀. Ṣùgbọ́n ṣé Nàìjíríà ṣé wọ́n follow traditional mọ́? Ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Lóòótọ́ àṣẹ̀ṣe wà. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe láti fi tẹ̀lé ìlànà yẹn, àwọn olórí wa kọ̀ọ̀kan àwọn náà bá gbogbo ẹ̀ jẹ́. Ẹ̀yin náà wo àwọn ọba aláyé nìsín. Nàìjíríà yìí náà la wà tá a ti rí ọba aláyé tó ń lu jìbìtì. Ṣé bí ọba kan la rí tó lọ lu obìnrin ní jìbìtì? Ọba kan la rí tán ló ń jalè tán náà arrest wọ́n dẹ̀ fi jọba. So gbogbo àwọn nǹkan báyìí ó tojú sú wa. Ẹ má jẹ́ ká parọ́. Ó tojú sú wa pátápátá. So tí bàbá Erin ńlá bá ní àwọn ọjọ́ jókòó pọ̀, àwọn àti Queen Naomi ọjọ́ jókòó pọ̀, wọn ọjọ́ jókòó papọ̀ ní ọjọ́ Ọ̀jájá park yẹn, ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jókòó sí. Wọ́n ní ṣùgbọ́n kò yẹ kí wọ́n rí wọn pọ̀. So ṣé ìyẹn wá ló máa wá fà á tí àwọn sisi wa gbogbo ìtàn fi máa lọ korúkọ sí inú ìwé yẹn láì tí ì parí ritual tó yẹ kán parí? Wọ́n lọ mú orúkọ wọn, wọ́n kọ, wọ́n wá mú orúkọ ẹni tó yẹ kó wà ńbẹ̀ wọ́n yọ kúrò. Ẹ rí pé ilé ayé lágbára. Àfi kí Ọlọ́run kó máa ṣàánú wa ní Nàìjíríà o. Kọ́lọ́run dẹ̀ máa ran bàbá Erin ńlá lọ́wọ́ lórí gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé lórí ọ̀rọ̀ àwọn sisi wa gbogbo yìí. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé. A ní ká mú gist wá fún yín ni. Ọlọ́run Elédùmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Máṣọ́lá ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní July 15 o. Á bá wa láyé ara. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ṣe darapọ̀ àti ẹ̀yin tí ẹ ti darapọ̀ ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa o. Ọlọ́run á jẹ́ kí àníyàn wa á jẹ́ kó já sí rere o. Gbogbo nǹkan tí a bá ń bẹ Ọlọ́run fún ní àṣẹ Ọlọ́run á fi àṣẹ dáhùn. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.